Bariga mo wà nínú gúrùpù wọn tẹ́lẹ̀ ọ̀tẹ̀ náà máa ń ṣe níbẹ̀ èmi ò ní kẹ́ má wàá gbé mi èmi ò ní kẹ́ má pa mí. ẹ gbọ́ nǹkan tí ọmọbìnrin yìí sọ mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí ọmọbìnrin yìí sọ mo ń bọ̀. ìtẹ́jẹ́ ti tèmi ọmọláwọ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ pé àdẹ̀jọ jẹ́ ọmọ Yorùbá kan náà tó jẹ́ pé Yorùbá lájọ ń sọ lẹ́nu èmi náà mo jáde láàárọ̀ yìí nítorí ọ̀rọ̀ tìta lọ́lọ́run because bàbá ní káwọ́ olóòótọ́ ẹ̀sìn Islam yìí wọ́n gbà wá fún wa ní àgbà ní àdẹ̀ ní àṣẹ but ìlànà tí àwọn Alfa wa tí wọ́n fi ń preach ẹ̀ fún wa wọ́n preach love nínú kinní yẹn wọ́n preach bẹ́ẹ̀ ṣe ń wá unite wọ́n preach ẹ̀ ìkà ni wọ́n máa ń preach fún wa mo mọ̀ pé most of ẹ̀yà Alfa ẹ̀ mọ̀ mí dáadáa wípé lóòótọ́ olórin ẹ̀sìn Islam ni mo jẹ́ bọ̀ mo dìfẹ́ màrá mi láàárọ̀ yìí pé èmi ò kì í ṣe oní Islam mọ́ mi ò ṣe Islam mọ́ mi ò ṣe Islam mọ́ wálé yẹn Alfa ti pọ̀ jù kí n polówó ẹ̀sìn ní ọ̀nà tó máa mú ìfẹ́ dání bí mo ṣe wà yìí tí mo jẹ́ olórin Islam àkọ́kọ́ orin tí màá ṣe ní ìgbésí ayé mi Christian ló ṣokùnfà bí mo ṣe ṣe orin àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe orin àkọ́kọ́ tí màá dé kọ́kọ́ ṣe Bàbá Bariga ni mo kọ́kọ́ ṣe fún Bàbá Bariga ni mo kọ́kọ́ ṣe orin àkọ́kọ́ tí mo máa ṣe nínú stúdíò Bàbá Bariga ni mo lọ kọrin birthday fún Christian ló ràn mí lọ́wọ́ ìgbà tí mo máa lọ sí Ìlọrin tí mo fẹ́ lọ ṣe album tí mo ṣe Christian lẹni tó mú mi lọ ṣe album yẹn ní ọ̀dọ̀ ẹlẹ́ṣin ńlá Christian lẹni tó lọ mú mi lọ ṣe ẹni yẹn wá mú mi lọ ṣe orin yẹn tán a ṣe orin délé mo gbé orin dé ọ̀dọ̀ Bàbá Bariga pé mo fẹ́ lọ́ọ̀nchì ẹ̀ Bàbá Bariga sọ fún mi wípé àwọn máa dájọ́ sí i dé ní Bàbá Bariga jẹ́ kí orin yẹn wọlẹ̀ mo kí gbogbo lé ńlá nínú orin náà wọ́n jẹ́ kí orin yẹn kó gbérí di àárọ̀ yìí ìyẹn Bàbá Bariga mo wà nínú gúrùpù wọn tẹ́lẹ̀ ọ̀tẹ̀ náà máa ń ṣe níbẹ̀ èmi ò ní kẹ́ má wàá gbé mi èmi ò ní kẹ́ má pa mí ẹ wá pa mí mò ń sọ láàárọ̀ yìí pé mo stand pẹ̀lú Talọ́lọ́run tẹ́ ẹ bá jẹ́ kí Talọ́lọ́run kú sínú ẹ̀wọ̀n tẹ́ ẹ fi sí àrọ́mọdọ́mọ yín wọ́n ó jẹ ìyà náà wọ́n ó jẹ nǹkan tẹ́ ẹ ń ṣe ní kọ́nà yẹn gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe ní kọ́nà yẹn Ọlọ́run ọba tẹ́ ẹ lẹ́sìn yẹn yóò bí yín gbogbo àwọn ògo tẹ́ ń pamọ́lẹ̀ ní kọ́nà yẹn Ọlọ́run ọba yóò bí yín èmi ń challenge Bàbá Bariga láàárọ̀ yìí pé Christian òun ló ṣokùnfà orin àkọ́kọ́ bẹ́ẹ̀dẹ̀ yín tí mo ṣe fún yín Christian gbogbo orin yẹn ẹ ti jẹ́ kó wọlé ẹ̀ sìn kò sí ẹ̀pù kọ́kọ́ tẹ́ ṣe fún mi kò sí mo mọ̀ pé ìrànlọ́wọ́ mi ò sí lọ́wọ́ yín ni lóòótọ́ mi ìdẹ̀dí fẹ́ bọ̀ eléyìí Talọ́lọ́run tẹ́ ẹ gbé yìí tẹ́ ẹ ní dandan àfi kó kú sẹ́wọ̀n president olórí ìlú wọ́n ń ba president jẹ́ àìmọye oríṣiríṣi nǹkan ni wọ́n fi ń mọ́ọ̀kì president bàbá Tinubu àìmọye oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe fún bàbá Tinubu Bàbá Bariga mo pè yín láàárọ̀ yìí ẹ̀yin lẹ ṣí olórí àwọn ògo Ìlọrin tẹ́ fi lọ mú ta ni Ọlọ́run ọba ó béèrè lọ́wọ́ ni ó béèrè ni tí Islam ò bá gbéyàn èèyàn lè kúrò nínú ẹ̀ èmi ò ní kẹ́ má wàá gbé mi ẹ wá pa mí ẹ wá gbé mi kẹ́ wá pa mí Bàbá Bariga mo ṣe orin fún yín mo ṣe orin álbọ̀mù mo ní mo fẹ́ lọ́ọ̀nchì ẹ̀ mo ti mú àǹkárá mo ti ta àǹkárá fún gbogbo àgbáyé jẹ́ kí n rí lọ́ọ̀nchì yẹn ṣe ẹlẹ́yìn lẹ fẹ́ mú déètì fún mi ìgbà kan ẹ tún fi sọ fún mi pé ẹ̀yin fẹ́ kí n lọ tún orin náà ṣe bá mi sọ di àárọ̀ yìí tí mo fi kúrò nínú gúrùpù yín ẹ̀yin ò bẹ̀ yín kẹ́ fi Talọ́lọ́run sílẹ̀ ẹ jẹ́ kí Talọ́lọ́run ẹ jẹ́ kó kú síbi tó wà ẹ jẹ́ kí Talọ́lọ́run ẹ jẹ́ kó kú síbi tó wà tí ẹ̀jẹ̀ ìrandíran Talọ́lọ́run ò bá ní bí yín mo ń fi omi jẹ́ láàárọ̀ yìí ni mo fi ń sọ ọ̀rọ̀ yìí torí ẹ̀ múra kankan ẹni tó bá ti ń bọ́nù nǹkan ló máa wọnú nǹkan kọ̀rọ̀ tí yín náà dẹ̀ mọ́ kọ̀rọ̀ yín ò mọ́ Bàbá Bariga kọ̀rọ̀ yín ò mọ́ mò ń sọ ẹ lọ mú ọlọ́pàá wá kẹ́ wá fi gbé mi gbogbo àwọn àfáà tí wọ́n wà ní gúrùpù yín wọ́n mọ́lé mi ẹ lọ mú ẹnìkan wá gbé mi ẹ jẹ́ ká sọ Islam tẹ̀lé gbé dání irọ́ pátá ló wà ń bẹ̀ irọ́ pátá èmi ti wọnú yín bọ̀ èmi ò ní tú àṣírí yín ṣùgbọ́n kọ ẹ̀jẹ̀ Talọ́lọ́run ó máa bí yín ẹ̀jẹ̀ ìṣẹ̀ṣe ó máa bí yín torí ẹ̀yin àfàtẹ́ bá fẹ́ preach ẹ̀ kí n preach love ẹ̀ kí n preach peace bí mo ṣe jẹ́ olórin mùsùlùmí lè fún mi lówó Christian lè fún mi lówó babaláwo lè fún mi lówó ẹ
àìmọye ẹ̀yin àfọ́ tẹ̀ ń ṣiṣẹ́ fún wa tá à ń fún yín lówó tẹ̀ ń gbowó iṣẹ́ lọ́wọ́ wa tẹ̀ wá mú ta lọ́nà pé torí pé ó ń ba àwọn bàbá yín lórúkọ jẹ́ gbogbo nǹkan tó ń sọ lórí social media ló ní evidence fún gbogbo owó ẹbọ tẹ̀yin náà ń polówó lórí social media ẹ̀ ṣe bá àwọn yẹn wí. Yorùbá sọ wípé bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí ni òótọ́ máa bá o, ọjọ́ kan ni òótọ́ máa bá o. Gbogbo ẹ̀yin mùsùlùmí kan, kì í ṣe gbogbo mùsùlùmí o, tẹ̀ ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ òdì, pàápàá tẹ̀ ń fi hadith tẹ̀ fi ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ òdì nǹkan tí ó sì ní Kùránì àtúbọ̀tán lélẹ̀. Sẹ́wọ̀n pé ta ni Ọlọ́run fún rẹ̀? Ẹ̀sìn mùsùlùmí ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àǹtí mi kan Yorùbáwùyí ẹ̀sìn mùsùlùmí ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọmọdébìnrin ẹlẹ́sìn mùsùlùmí ni o. Ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tútù síta. Ọ̀ká ìmọye irú èèyàn bíi ti àwọn tí mo dárúkọ ló sì máa jáde o. Tó ṣe pé àwọn ìgbèkúngbè tẹ́ ti gbìn sí wọn nú wọn á tú. Àwọn àṣírí kọ̀kọ̀ tẹ́jọ bò pamọ́ wọn á tú ní gbangba. Wọn á tú ní gbangba. Kí lè dẹ́ máa jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin ẹ̀sìn tó kù. Ẹ̀yin ẹlẹ́sìn gbàgbọ́, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run èké tẹ́ máa ṣe síkìrì bòbò síkìrì bàbá irọ́ lórí social media tó ṣe pé ẹgbẹ́ òkùnkùn gbogbo yín wà. Àkótọ́ náà máa mú yín bọ̀. Ẹ̀yin babaláwo èké náà àkótọ́ náà máa tú àṣírí yín bọ̀. Ẹ̀yin tẹ́ ń ba ẹ̀sìn jẹ́, tẹ́ ń sọ ẹ̀sìn kọ̀ọ̀kan lórúkọ. Torí mo máa ń fi gbogbo ọwọ́ sọ̀yà pé kì í ṣẹ̀sìn ni ò da àwa táwa ń bẹ̀ ni ò sunwọ̀n. Ẹ̀sìn mùsùlùmí tá à ń sọ yìí táwọn kan fẹ́ fi ìwà jàgídíjàgan tí wọ́n sọ lẹ́nu yìí, àwọn kan wà nínú ẹ̀sìn mùsùlùmí tó yẹ pé tẹ́ bá rí wọn ẹ̀sìn yẹn máa wù yín sí ni. Tèmi mọ̀ kì í ṣe pọ̀rọ̀ ẹnu, mi kì í ṣe mùsùlùmí o, ṣùgbọ́n mo súnmọ́ àwọn mùsùlùmí gidi. Bẹ́ẹ̀ sì sọ pé ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ò dá yìí, àwọn babaláwo kan wà tó ṣe pé mímọ́ ni. Púpọ̀ àwọn tí ẹ̀ ń wò tẹ́ ni wọ́n ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n ń ṣe dáradára yẹn, púpọ̀ wọn ló jẹ́ pé kì í ṣe ẹ̀sìn ìbílẹ̀ wa ni wọ́n ń ṣe. Èmi wà tó jẹ́ pé inú ọ̀rọ̀ igi ló ti lọ gba agbára, inú ẹ̀mí burúkú, inú àwọn àǹjànú burúkú, ọwọ́ àwọn àǹjànú burúkú ló lọ gba agbára. Ṣùgbọ́n ẹ mọ̀ wọ́n ní ṣé orí ọmọ ti dàpọ̀ ní wọ́ọ̀dù ní ká sọ. Àmọ́ ẹ̀yin aṣíwájú ẹ̀sìn mùsùlùmí, ẹ má ṣe àbòsí ẹ̀sìn mọ́, ẹ fi àbòsí ẹ̀sìn sílẹ̀. Kí irú nǹkan tí ọmọbìnrin wa ń sọ kó má jẹ́ pé púpọ̀ èèyàn bíi tiẹ̀ ló sì máa jáde nínú ẹ̀sìn mùsùlùmí òun, kó má jẹ́ pé púpọ̀ èèyàn bíi ta ni Ọlọ́run ló sì máa jáde tí wọ́n á máa sọ àwọn nǹkan tó jẹ́ nǹkan ìkọ̀kọ̀ nípa ẹ̀sìn yìí. Kì í ṣe gbogbo mùsùlùmí ni ó dá o, kì í ṣe gbogbo mùsùlùmí ni ó dá o, kì í dẹ̀ ṣe gbogbo onígbàgbọ́ ló dá, kì í dẹ̀ ṣe babaláwo, kì í ṣe gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ náà ni ó dá o. Mo fẹ́ kí ìyẹn yé wa o, ìyẹn mo fẹ́ ká gbé sí ọkàn wa lónìí. Ṣùgbọ́n aṣáájú ẹ̀sìn kankan tẹ́ bá ti rí àwọn pàǹdà láàrin wa, ẹ má jà sí àbòsí ẹ̀sìn mọ́, ẹ jẹ́ ká panupọ̀ ká bá òlé wọn wí. Bá sì lè ṣe àfọ̀mọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan lélẹ̀. Kì í ṣe pé kí n jẹ́ sọ pé mo jẹ́ ọmọ mùsùlùmí, kí n rí mùsùlùmí tí ò da kí n wá ṣàbòsí ẹ̀sìn. Tàbí kí n jẹ́ onígbàgbọ́, kí n rí onígbàgbọ́ tí ò da kí n wá ṣàbòsí ẹ̀sìn. Tàbí kí n jẹ́ oníṣẹ̀ṣe. Ẹ̀yin oníṣẹ̀ṣe gan pàápàá, ibi nǹkan tó fà táwọn èèyàn fi kọ ẹ̀yìn sí ilé nílé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe ibi tí yín gbà yẹn tí wọ́n ń ṣe káàkiri, ǹjẹ́ ẹ jáde kẹta kò wọ́n? Ǹjẹ́ ẹ jáde nígbà tí wọ́n rán àbìlú sáwọn èèyàn ìmí ò torí pé ó ti jẹ́ oníṣègùn tàbí ó jẹ́ babaláwo tàbí ó jẹ́ adáhunṣe nínú ìdílé, ó sọ̀rọ̀ ẹ̀ dára kangudu sílẹ̀. Tó yẹ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú ìpàdé ẹbí, ó máa rán àbìlú sí yín ni. Ẹ gbọ́dọ̀ gba iwájú ilé ẹ̀kọ́já, wàhálà ni. Ẹ gbọ́dọ̀ nínú ẹgbẹ́ tẹ́ bá jọ wà, ìṣòro ni. Nǹkan tó fà á táwọn èèyàn wá padà kórìíra ìsìn àbáláyé lélẹ̀ nígbà yẹn. Nígbà tẹ́yìn tó ẹ jẹ́ dáadáa ń bẹ̀ tẹ́ ẹ jáde kẹ́ ẹ sòótọ́ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé kì í ṣe gbogbo yín ni ò da. Táwọn mùsùlùmí ló dé yìí o, tẹ̀yin onígbàgbọ́ náà ń bọ̀, tẹ́yìn tẹ́ jẹ́ dáadáa ń bẹ̀
tẹ́ bá ti fìmọ̀ ṣọ̀kan láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ẹ̀yin dáadáa wà nínú ẹ̀sìn yẹn, kẹ́ẹ̀dẹ̀ panupọ̀ báwo lè wí nínú ẹ̀sìn náà. Àwọn tó bá sí dáadáa, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa yẹn ẹ̀ nífẹ̀ẹ́ sí àìdá táwọn kan ṣe. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ torí wọn bá tá a ti sọ báyìí ọ̀pọ̀lọpọ̀ èpè làwọn bọ́dà wa kan nínú ẹ̀sìn mùsùlùmí fi ránṣẹ́ síra wọn láì ṣe mi, ṣùgbọ́n ìyẹn ò ní kí n kó gbogbo mùsùlùmí papọ̀, mi ní ṣèyàn láìláì. Adéọmọdé ní orúkọ mi. Ẹ má gbàgbé láti bá mi pín fọ́nrán yìí, ẹ sì tẹ̀lé mi lójú òpó YouTube mi Adéọmọdé. Ó dàbọ̀.